tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ mi wípé ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ bá fi ń gbọ́ mi o. tó ǹjẹ́ gbogbo yín mọ̀ wípé àwọn Fúlàní yìí ti gba gbogbo ìgboro kan. bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé ìgbà tá à ń sọ fún yín wípé ṣe rí ìjọba Nàìjíríà yìí o ó ti kúrò ní ìjọba àtọwọ́dọ́wọ́ ti bọ́ sí ìjọba àwọn agbésùmọ̀mí tó túmọ̀ sí pé lórílẹ̀‐èdè Nàìjíríà sì àwọn agbésùmọ̀mí ló ń dábìrà àwọn agbésùmọ̀mí àwọn ló ń control débi pé military Nàìjíríà sì àwọn agbésùmọ̀mí ti take over ẹ̀ ṣe mọ̀ pé ìgbà tá à ń fi ìròyìn yẹn tó yín létí pé ẹ wò ó ìgbà táwọn agbésùmọ̀mí wọ military camp ibi táwọn àwọn sójà tó ti ṣe training tí wọ́n gba ibẹ̀ báwo ló ṣe rí gbà ẹ mọ̀ wípé ó ní ọwọ́ kan ẹsẹ̀ kan nínú ni tó túmọ̀ sí pé àwọn agbésùmọ̀mí ti pọ̀ nínú àwọn military débi pé wọ́n ti wá operate nínú ibẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn nírọ́ ni láyé gbogbo nǹkan ló lè gbà wọn ò lè gba bí àyè military tá à ń sọ bẹ́ẹ̀ fún yín. now àwọn ọ̀gágun sójà àwọn military gangan ti wá jẹ́ kó yé wa wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o wípé iṣẹ́ rí o àwa dẹ̀ kọ̀ọ̀kan là ń darí ètò ìṣèjọba Nàìjíríà ní ti military mọ́ o torí àwọn aráabí ti gba oyè mọ́ àwọn lọ́wọ́ débi wípé àwọn ò lè guarantee ẹ̀ṣọ́ ààbò gidi fún àwọn ará ìlú o ṣe ti rí tọ́pọ̀lọpọ̀ dẹ̀ ní irọ́ là ń pa ọ̀pọ̀ àwọn èèyàn ní àfi ń sọ news tó jẹ́ pé false news ni ṣùgbọ́n sì kò ṣe false ṣe é mọ̀ pé ìgbà tí àwọn aráabí yìí tí wọ́n wọlé ní sí military camp ńgbà yẹn níbi táwọn sójà tí wọ́n ti ń ṣe training níbi tí wọ́n ti ń ṣe tó ń gba ẹ̀kọ́ tó ń gba training ṣe mọ̀ pé àwọn agbésùmọ̀mí wọ́n wọ bẹ́ẹ̀ ni wọ́n wọ bẹ̀ tó dẹ̀ jẹ́ wípé wọ́n gba ibẹ̀ yẹn tó gba camp yẹn mọ́ wọn lọ́wọ́ ṣe mọ̀ pé ńgbà táwọn ìjọba wa máa jáde tó máa sọ̀rọ̀ wọ́n ní àwọn military díẹ̀ pé àwọn èèyàn díẹ̀ ni wọ́n fara pa tọ́dẹ̀ tún jẹ́ kó yé wa pé àwọn tó ṣèṣe gan ò tó nǹkan pé díẹ̀ ni ṣe é rí lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn fi ń jẹ́ kó yé wa information kan gbé wa débẹ̀ wípé irọ́ ni o ṣe é rí àwọn military ṣòfò gan wọ́n ṣòfò èèyàn gan débi pé wọ́n ó kéré jù wọ́n ṣòfò more than 200 military soldiers Nigeria soldiers tó kú during that time bẹ́ẹ̀ tí nígbà tó máa bọ́ ta wọ́n sọ fún wa pé díẹ̀ ni now ẹ wá wo àwọn ọ̀fọ̀ èrò tí wọ́n ṣòfò àbí tó dẹ̀ yẹ pé wọ́n ti bá ogun Fúlàní àti ogun terrorist ogun agbésùmọ̀mí wọ́n ti bá a lọ. ẹ ti rí kí nìdí táwọn military fi wọ́n sọ̀rọ̀ ìdí ni pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má sùn lé mọ́ o ipá wa ò ká yín láti dáàbò bò yín mọ́ o nítorí wípé àwọn agbésùmọ̀mí ti wọnú wọ́n ti dig désàlẹ̀ wọ́n ti wọ inú wọn débi pé wọ́n wá mú wọn ṣíkún àbí ṣe rí pé ogun ti lé ó ti pé tìta wájà débi pé ìgbà tó dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n ní àwọn díẹ̀ ni wọ́n fara pa débi pé ìgbà tí ìròyìn dẹ̀ máa jẹ́ kó dẹ́dọ̀ wa ó jẹ́ kó wá pé more than 200 ni wọ́n fara pa ìyẹn ṣe yẹn lé ní ìgbà tó máa sọ̀rọ̀ ní àwọn 5 péré ni wọ́n rí kó irọ́ ni ìròyìn fi ń kàn wá lára pé èèyàn bíi 20 sójà bíi 20 ni àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n gbé ni wọ́n kó lọ ni wọ́n jí gbé dání pẹ̀lú wọn ẹ̀yin náà rí ṣe é ti rí ìdílé táwọn military fi jáde tó fi ń sọ̀rọ̀ pé gbogbo ọmọ Nàìjíríà ẹ̀mí yín ò dè mọ́ o nítorí wípé ogun ti lé ti pé tìta wájà àwọn arábí yóò mú léré pẹ̀lú wa o àwọn táwọn ti fi ṣòfò tó ti ṣòfò látara wípé wọ́n dìde fómìnira yìí àgàgà
àwọn tó ti ṣòfò nínú sójà more than 200 ẹ̀yin náà ẹ wò ó ṣé nǹkan tá a fẹ́ jókòó tì rèé. ìyẹn nìkan kọ́ o, ìròyìn tún fi jẹ́ kó yé wa wípé bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kó àwọn irinṣẹ́ olóró, àwọn weapon olóró wọnú nàìjíríà yìí láti ọwọ́ àwọn Algeria wọ́n ti kó wọlé sí nàìjíríà. àwọn Algerian armed trafficker ni o, àwọn tó jẹ́ pé wọ́n ti kó irinṣẹ́ tó lágbára. kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn arábí tó tún kó irinṣẹ́ wọlé wọ́n tún fi ń ṣe surface support àwọn agbésùmọ̀mí. wọ́n fi ń sọ́pọ́tì àwọn agbésùmọ̀mí ni. àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ìdá tó dá wọn ojú pé kọ́ṣà àti pa ọmọ làkejì wọn. ìdá táwọn wọ̀ fún ojú pé kọ́ dá ọmọ làkejì wọn kí wọ́n dá a lóró. ẹ̀yin dẹ̀ wò kàtọ́ tún ṣe yìí. ẹ wò ó ṣe mọ̀ pé àìpẹ́ yìí ni àwọn mílítírì jẹ́ kó yé wa pé àwọn agbésùmọ̀mí ti jáde, ìyẹn àwọn làkúràwáàsì. ṣé ẹ ti rí, ṣé yẹn la fẹ́ jókòó tì? ẹ wò ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ ọ̀kan tí àwọn ènìyàn sọ. Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Yes, bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe é pẹ̀lú àṣẹ Èdùà. bẹ́ẹ̀ ni Yorùbá nation, no going back. Yorùbá nation la fẹ́. Yorùbá nation ti sure. bẹ́ẹ̀ ni o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. I love my Yorùbá land. Man, inú mi kàn máa ń dùn pé mo jọmọ Yorùbá ni. God bless my Yorùbá land. bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe, no going back. àmọ̀ràn èèyàn kan rèé o, ó ní ẹ jẹ́ kí gbogbo ìlú jáde lọ́mọdé lágbà ká kọlù gbẹ̀ẹ́ láti gbára wa sílẹ̀, ká jáde tán láti gbára wa sílẹ̀. ṣe mọ̀ pé mo ti sọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé tí lọ́mọdé lágbà tá a bá fẹ́ lé àwọn agbésùnmọ̀mí, ẹ jẹ́ ká bọ́ọ̀lù gbó, ká mọ hideout wọn yẹn, ká lọ síbẹ̀. gbogbo everybody tó bá lè gbàdógbàdá kó gbogbo ẹ̀. ẹ máa rí i pé jìnnìjìnnì á bá àwọn náà. wọ́n á ti mọ̀ pé àwọn Yorùbá ti gbọ́n. Yorùbá nation la fẹ́. ẹ jẹ́ ká dìde ká gba òmìnira wa. ẹ̀yin yá mi, bàbá mi bá mi share, ẹ like ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. ẹjọ́ yà àwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá nation la fẹ́. òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. bẹ́ẹ̀ ni, God bless Yorùbá nation and God will continue to guide us. Ọlọ́run á tún máa fààyè ààbò ẹ̀ bò wá ní o. la fi ń sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbélé bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation. ó dàbọ̀.